Africa Content TV. On behalf of myself, my family, my organization, I on behalf of my fans worldwide, I do September 2022. Open for one, I'm the end of September, last day of the month of September, year 2022. Àwọn adúgbò lọ́wọ́ làwọn àgbà àti òfin bọ̀ wá sẹ́. Àrùkù àti wọn lé wọ́n gbé wá níta lọ́sùn ní Jùbáàní. Ẹ bá wa dáwọ́ fún ẹjọ́ o. Agbẹ́sọ̀ pèsè fún kúlẹ̀ àgbàtà àlàáfíà tó fẹ́ ṣe. Ó fi fún ní àlàáfíà àgbàtà wà sí ẹjọ́. I will be the first person láti bẹ̀ October. Sábà bẹ̀ látọ̀lá lọ́jọ́ ẹ̀. I will be the first person láti bẹ̀ October. Gbogbo jẹ̀ wọ́n ọdún lé lágbàdà mi àlàáfíà ẹ̀yìn lọ́rọ̀. Omi ṣe October ọjọ́ wọn. Ó ń láti ìfẹ́fọ̀. Fẹ́fọ̀ tá ń sọ bí wọ́n. Owó oríṣiríṣi àtúrà ìjọ àgbọ̀dọ̀ rẹ̀ jọ́ àgbọ̀dọ̀ dààmú làbákàbà yìí wọ́n gbọ́dọ̀ kó bá mi ní làbákàbà sí àtúrà jọ ìwọ̀n mo fẹ́ máa ṣọ̀rẹ́ làbákàbà sí lábọ̀lálọ́ 30 days èèyàn gbọ́dọ̀ kó bá mi ní làbákàbà sí nínú oṣù ẹ̀. Wọ́n síbẹ̀ yìí bá October tó ń bẹ lágbàá jọ. Èmi àtàwọn ṣe yí, wọ́n ò gbọ́dọ̀ gbókù wá sẹ́yìn mọ́tò lọ sọ́dọ̀ péré ẹ̀dùn àgbàá jọ. Agbọ́ngọ́rì fún àyíwá láyá máa kọ́ ọ̀sẹ̀ ẹ̀sìn mọ́. Ọ̀túnyà mo bẹ̀ ọ́ gbogbo dáadáa tó bẹ nínú ẹ̀. Jẹ́jẹ́ tèmi àtàwọn fámìlì mi àtàwọn mẹ́ẹ̀ẹ́gbẹ́ mi àtàwọn olólùfẹ́ mi bàtọ́. Àbúrú tó ń bẹ nínú ẹjọ́ tó bá mo bẹ̀ ọ́ ló dànù sí pé àwòfẹ́ rí òkúlé láàbá ẹ̀ka aláàbẹ̀ tó yẹ mọ́. I will be the first person láti bẹ̀rẹ̀ tó ká kúnlẹ̀ láàrúbá kan. Pé kó fòfò ní òkúlẹ̀ Yorùbá jẹ́ láàbí náà. Mo dúpẹ́ mo rí àdúgbò o. Mo dúpẹ́ mo rí àdúgbò. Ṣùgbọ́n ní yí lókè, Ọlọ́run bá ara tó fẹ́ bẹ̀rẹ̀ sábẹ́ tó báyìí. Ẹ̀yin lè bá a mú jẹ́. October gbọ̀n lágbára tó sẹ́yìn ní oṣù àti màsí ojú wa. Ẹ̀yin lè ní January kì í bá a o. Ẹ̀yin lè ní February tó kọjá. Ẹ̀yin lè ní March tó pàtó. Sẹ́yìn lè ní April o pẹ̀lú kéèkà lò. Ẹ̀yin lè ní June o pẹ̀lú July tó lọ. Ẹ̀yin lẹ́ni ọkọ̀ sí bọ́yá o, ẹ̀yin lẹ́ni sẹ́sẹ́ bá kí wá, èyí tó parí lónìí. Ẹ̀yin lẹ́ni sẹ́sẹ́ wà, èyí tó parí lè ní jí bọ́yá o. Ẹ̀yin lẹ́ni yóò tọ́ra ta ká máa kọ́lá o. Ẹ̀yin lẹ́ni November ọ̀gbun.
sáàtì ṣẹlẹ̀ ní dísẹ́mbà yìí ha. ẹjọ́ ẹ̀yin lẹ́ni 2022 yìí bọ́ àwọn 31st of December mo tẹ̀yìn ní ìlàbàkàbà sáàtì. ẹjọ́ sóòjú mi nínú àlàáfíà. ẹjọ́ sóòjú nínú àrínú ìdùnnú. ẹjọ́ sóòjú gbogbo àlàbàkàbà sí nínú ẹ̀mí gbogbo. ẹ̀bọ́ ẹni máa ṣe ra mọ́tò ìlàbàkàbà sí gbogbo ní December 31st nínú àwọn. ẹni tó lọ sí gbogbo ní December 31st àwọn àbí nínú àwọn. ẹni tó náà gba contract millions náà lágbàbà sí o ní December 31st 2022 kó tó parí nínú àwọn. Oní tí a jọ ọlọ́run ní pé kó tó ní December 31st 2022 kó wọ́n àwọn. a lè gbàdúrà jagun pé kó má ṣẹlẹ̀ fún lẹ́dà àbáńkà ara ẹ̀ pé kọ́lékọ́lé. àdúrà lọ́wọ́ kò sọ́pẹ́ àkóso òkú kò sọ́pẹ́ àkóso òkú kò sọ́pẹ́ àkóso òkú. àdúrà nílá bá ẹ̀ka ewu brighton alábí lálá máa ṣe. èyí tí wọ́n kọ́ ti sọ́dọ̀ èyí rí pé Yeah.